ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ mú kí gbogbo wa jákèjádò àgbáńlá ayé pátápátá wípé a kú dédé àkókò yìí. Òní ní ọjọ́ 23 oṣù kínní ọdún 2026. ẹ jẹ́ máa fi léèkí gbogbo àwa tí a jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ Baptist Boys High School ní gbogbo àgbáńlá ayé ní àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yẹn wà, nítorí ẹ ti máa rí àmì ìdánimọ̀ fìlà tí ń bẹ lórí mi. Ilé ẹ̀kọ́ tí Moshood Kashimawo Abiola tí ó ti ṣetán, ilé ẹ̀kọ́ tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti ṣetán, ilé ẹ̀kọ́ tí Fẹlá Aníkúlápó Kútì tó ti ṣetán, àti bẹ́ẹ̀ 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 lọ tá ò lè kà tán. Fún àpẹẹrẹ nìyẹn o. Kódà jẹ́ ọba nílùú Ẹ̀gbá lọ́wọ́lọ́wọ́ báyìí títàná àti tòní àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ṣetán náà nìyẹn. Mo kí wa wípé a kú ayẹyẹ ọdún 123 tí wọ́n ti dá ilé ẹ̀kọ́ wọn náà lẹ́ni 103 years. ní fìlà tó ń bẹ lórí mi tí mo fi kí gbogbo àwọn ó ṣeéṣe kí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ BBHS yẹn kí ẹ máa wò mí káàkiri àgbáńlá ayé ni mo ṣe kí wa. ẹ jẹ́ máa kí káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ojú tẹ fi ń wò wá ò ní fẹ́ tí tẹ fi ń bọ̀ wá ò ní dé. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ lóye náà kọ́ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kiri mi màjọ méjọ mi olùní sìn ẹ̀kọ́ kì í sìn yàn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV bẹ́ẹ̀ sì rèé ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ jẹ́ ó délé kẹjọ òdòkó. Lára àwọn ètò tí à ń gbé síta ní àná lèèyàn kan sọ fún mi, lèèyàn kan comment, mo kàn rí comment yẹn ní àárọ̀ òde wípé arákùnrin ó ṣe wá nǹkan míì sí ọ̀rọ̀ lọ́ba ló ń sọ. Tẹ bá ń wò wá lórí ìkànnì yìí dáadáa, kì í sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ lọ́ba nìkan là ń sọ, bí kò ṣe we talk about current issues, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó ní láti gbé yẹ̀wò táwọn èèyàn sì máa ń gbé yẹ̀wò tó sì máa ń sọ̀rọ̀ lé lórí. Nígbà léraléra òun ni ikú ṣẹlẹ̀ ní entertainment industry. Allwell ló kọ́kọ́ lọ, Omijé Ojú Mi, then Destiny Boy. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò gbà yẹn á gbé wá láti wò pé báwo ni àwọn nǹkan yìí ṣe ń lọ. But well, ìyẹn kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, because abala àríwísí tí ń ṣe comment section ní kálukú ló lè fi èròǹgbà ẹ̀wọ̀n síbẹ̀. Ṣùgbọ́n o, inú mi dùn fún bàbá kan tí wọ́n pè wá ní àná, nítorí pé bí a bá ń sọ̀rọ̀ etí méjì la ní, bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé etí méjì lọ́wọ́ èèyàn fi gbọ́. Àwọn kan gbọ́ lójú ìwòye táwa ní, àwọn kan sì máa gbọ́ lójú ìwòye títí bòmíì. Bí ilé ayé ṣe wà nìyẹn. Fún ìdí èyí a nílò láti tako ara wa. Bó bá ń ṣe nǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí, tí n bá sọ pé mi ò nífẹ̀ẹ́ sí, ṣebí mi ni mi ò nífẹ̀ẹ́ sí, wọ́n ṣà nífẹ̀ẹ́ sí ohun tó ń ṣe. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ sì rí àfi tàbùkù bá ọba kankan. Bí kò ṣe láti fi wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú àti ìtẹ̀síwájú ilẹ̀ Kóòtù Òjìrè. Now,
ní àná nínú àwọn ṣẹwà kan tá a ti ṣe kọjá kọ́mẹ̀ntì kan drop ní àná sí àárọ̀ yìí níbẹ̀ ẹ wo kọ́mẹ̀ntì yẹn ẹ rí i pé ẹni yìí sọ pé ibo ni kábíyèsí ọba olúwo yes ọba Abdulrasheed wípé ọba olúwo tìlú Ìwó ibo ni wọ́n wà wípé ṣe bó jẹ́ káwọn náà wá máa jáde wípé àwọn náà ṣàwà lára àwọn náà wà lára àwọn tí wọ́n kọ́ wọ́rì pẹ̀lú wọn pé àṣẹ látàrí ìjà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn àti onírìṣà ńgbà náà lọ mú Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. But now thank God ẹ rí wípé arákùnrin yìí tí wọ́n drop comment yìí tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé pé mo sàn kankan ní last week tí ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní rúgbó jáde gidi gan nílùú Ìbàdàn wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àwọn tí wọ́n dàbí lọ́ba pẹ̀lú wọn ọkàn mi ò tẹ́ lọ sọ́dọ̀ kábíyèsí ọba Olúwo àwọn tó dàbí lọ́ba pẹ̀lú wọn wọ́n ti ń gba sí rìvásì o bẹ́ẹ̀ ni o tó sì jẹ́ wípé ẹ mọ̀ pé téèyàn bá wa mọ́tò manual téèyàn bá máa gbá rìvásì gbà báyìí èèyàn ṣe ń gbá sí rìvásì kò dàbọ̀ automatic tẹ́ẹ̀tì sí i. nísìnyí ẹ rí wípé ọ̀rọ̀ ọgbọ́n ò jáde púpọ̀ láti ọ̀dọ̀ kábíyèsí Aláàfin ọba Olúwo tìlú Ìwó mọ́ nítorí ẹ̀ lájẹ ń sọ wípé if àwọn ibi tá a bá ti rí pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan wà ń bẹ̀ àwọn ọgbọ́n wà téèyàn àgbàlagbà lè lò láti fi lè correct ẹ̀ kò sẹ́ni rí tọrọ ọba Olúwo dì mú mọ́ nísìnyí nígbà tó jẹ́ pé ọba Olúwo kọ̀dẹ̀ jáde wá sọ̀rọ̀ mọ́ bí ti tẹ́lẹ̀ ọba Olúwo akọ̀dẹ̀ kọjá máìkì fáwọn kámẹ́rà fáwọn lórí social media kábíyèsí ọba but thank God ń tá à ń fẹ́ náà nìyẹn ó yàtọ̀ ṣe kọ́mẹ̀ntì tárákùnrin yẹn wá kọ́mẹ̀ntì wa ó wá yà mí lẹ́nu gan pé àwọn èèyàn ń gbàgbé o ṣùgbọ́n mo fẹ́ fún yín ní fọ́nrán fídíò kan ẹ dákun ẹ bá mi wò ọba kan ló sọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tí ọba yìí sọ I am giving the credit to this YouTube channel Good Example TV mo gbọ́rọ̀ lẹ́nu ọba yìí kódà tó bá yẹ pé mo lè lọ gbé àwọ́ọ̀dù ni kí ni kábíyèsí o ẹ gba àwọ́ọ̀dù mo wá gba àwọ́ọ̀dù fún yín ni a ní ìfọwọ́sowọ́pọ̀ ìrẹ́pọ̀ là ń fẹ́ àfẹ́ ìtúká ẹ má jẹ́ ń dá yín dúró rárá lórí yẹn ẹ lọ wo fọ́nà fídíò yẹn náà. ǹjẹ́ ìbáwọ̀ fi jẹ lórúkọ músíkà ṣé Aláàfin lè pàṣẹ kọjọ́ Ọ̀yọ́ ẹ̀ ni Aláàfin of Ọ̀yọ́ tó gbèsè ọba Lámídì Adéyẹmí àwọn náà dìtẹ̀ náà ẹni tó di ọ̀tẹ̀ pé káwọn máa rotate chairmanship kí ló dé nígbà tí ó bọ́ sí ọwọ́ ẹ̀ kí ló dé tí yóò fẹ́ rotate ẹ̀ mọ́ níbo ni Aláàfin ti jágbà àgbàbo àgbọ̀n ní èsì lẹ́yìn sí ìjẹ́ lọ́bẹ̀ wọ́n kẹ́ mọ́ tí ẹ fẹ́ sọ fún yín gan lẹ́sẹ̀ empire kí ló ń jẹ́ empire ó jẹ́ mo jà lánàá ní ìsìn mo win mo jà lé ní ọmọ ìní mi ṣé ìjà náà tí mo ti win yẹn náà mo máa gbé kiri títì wípé èmi ṣáà ti win so gbàgbà empire tó jẹ́ pọ́ńtì kọ́ńkà ti bàbá Olúbàdàn àti Aláàfin kíní kan wà tó yé àwọn ọmọ kéékèèké Ọ̀yọ́ tó wà lórí social media wípé tó bá ti kàn ọba kò kàn wọ́n tó bá ti kọ ọ̀rọ̀ ọba sí ọba kò kàn wọ́n iye ọba gan bá gbóhùn síra wọn kò kàn wọ́n náà tẹ́wọ́ wò ó wọ́n ní what goes around comes around nígbà tí bàbá Olúbùṣe Ọọ̀ni tó gbèsè predecessor ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni ni permanent chairman látàyè Western Region kó tó di pé ó di ọpín Western Region sí mẹ́ta àbí mẹ́rin wọ́n lè fi Ọọ̀ni ṣe permanent chairman. Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí tó gbèsè àwọn náà dìtẹ̀ pẹ̀lú ọba Sánkẹ́ ọba Olúbàdàn ẹni sì dáadáa o Aláàfin of Ọ̀yọ́ tó gbèsè ọba Lámídì Adéyẹmí àwọn náà dìtẹ̀ náà pẹ̀lú ọba Olóyèdè Sánkẹ́ Olúbàdàn ti Ìlúbàdàn
táwọn náà gbéṣẹ́ wípé ṣe bí Ìbàdàn ni ọmọ oníyẹ̀wò Àṣàkẹ́ ìjọba sí, Ìbàdàn náà dẹ̀ ní kápítà tí ọba Sígbàdé wá láti fẹ̀ tó ń jẹ chairman. Ṣé àwọn náà lè ṣe ní káwọn náà máa jẹ chairman káwọn máa rotate? Ọba Lámídì Adéyẹmí ló dárúkọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Olúbàdàn àtàwọn kájíjọ máa rotate chairmanship. àwọn yẹn náà dẹ́ sọ pé ok ọ̀nà wo làwọn fẹ́ gbé gbà ó kọ́kọ́ ṣù Ọọ̀ni wọn win àwọn pé ok ọ capitalize lórí àkàwé ọba Àṣàkẹ́ wọn tó capitalize lórí kó ti dàgbà wọn tún máa sọ wípé sẹ́wọ̀n pé ẹni tí ò bá mọ nǹkan ẹ̀kọ́ máa sọ pé there's no ignorant law but nínú àṣà wa mímọ́ náà ọba Lámídì Adéyẹmí ló kò náà di pẹ̀lú Olóyèdè Àṣàkẹ́ náà di pàǹpà wípé ókè o ayé ọba Síjú Adé tó bá ti jọ mítì ìbẹ̀rẹ̀ kí bàbá lọ jókòó sí nígbà tí kábíyèsí ọba Síjú Adé rẹ̀ dé definitely ẹ mọ̀ pé o lè máa lọ́gàn pẹ̀lú anybody ipò tó wà ó kọjá bẹ́ẹ̀ kó tó jọba gan àtọ́ba tẹ́lẹ̀ ni àwọn bàtà tó wá jọba tán ó ti di ẹrù jẹjẹ so wọn kò kékeré lè ọbínú kúrò ọbínú lọ wọn padà wà mọ́ kò pẹ́ náà náà split Ọ̀yọ́ state tí ó di Ọ̀ṣun state kó tó di wípé oníkálukú lọ now ẹni tó di ọ̀tẹ̀ pé káwọn máa rotate chairmanship kí ló dé nígbà tí ó bọ́ sí ọwọ́ ẹ̀ kí ló dé tí ó fẹ́ rotate ẹ̀ mọ́ now ẹ wá ń sọ wípé Aláàfin làgbà níbo ni Aláàfin ti dàgbà àgbàbo àgbọ̀n ní èsì lẹ́yìn sí ìjẹ́ lọ́bẹ̀ ó kẹ́ mọ́ tí ẹ fẹ́ sọ fún yín gan lẹ́sẹ̀ empire kí ló ń jẹ́ empire ó kẹ́ mo jà lánàá ní ìsinmi win mo jà lẹ́nu ọmọ yìí ni ṣé ìjà àná tí mo ti win yẹn náà mo máa gbé kiri títì wípé èmi ṣáà ti win so bàjá empire tó jẹ́ pọ́ńtù kọ́ńkà láti destroy táwọn kan ti gbà á ó dàbẹ̀ tó ń sáré tó gba fi ẹ̀yẹ ni tó tún kọ̀ǹtẹ́ǹtì ẹlẹ́kejì náà gba fi ẹ̀yẹ lọ́wọ́ ẹ̀ a máa sọ pé ẹ̀rọ tó gbọ́dọ̀ gba fi ẹ̀yẹ rí ìyẹn ló fẹ́ máa lò kiri àdúgbò torí pé Ọ̀yọ́ ti jẹ́ empire rí lè ti di olórí ibo nígbà tó mẹ́jọ máa sán wọn ló léṣèlú ló bá kan jẹ́ nǹkan tó yìnbó olúwa tó yìnbó tó nǹkan fún wa tójú òtì wa wípé òyìnbó ló sọ pé alágbọ́n mọ nǹkan tó láì tì lọ́dọ̀ wa náà ẹ jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ kúrò Egypt almost 400 years náà fi enslave Israel ṣé ní èní ṣé Egypt gbọ́dọ̀ gbé gẹ̀ẹ́sì tó lè gbẹ́nu sí wípé tó bá bàdé Israel gbóhùn tó bá Israel fà fẹ́ tó bẹ́ẹ̀ àwọn òṣèlú máa sọ pé torí báwọn ti jẹ́ world power ní Egypt o Egypt ń ṣe empire àdúgbò world power lẹ́nìí kí ló yẹ tí Egypt máa sọ pé world power lu òun gbọ́dọ̀ ṣe kí ni British ló colonize America ṣé lẹ́nìí tí America ti di olórí tí British gbọ́dọ̀ sọ ọ̀dọ̀ Anglo America láwà ṣùgbọ́n everybody mọ̀ wípé America ló ń dictate fún àwọn lọ̀gá lẹ́nìí ṣé torí pé British ti colonize wọn rí yẹn wọ́n gbọ́dọ̀ bá gun wọn gàràgàrà so torí pé Ọ̀yọ́ ti jẹ́ empire rí ṣé gbọ́dọ̀ bá gun lẹ́yìn Yorùbá gàràgàrà ni kìíní kan olólù nígbà yẹn bá fẹ́ fi jẹ lórúkọ músíkà ṣé Aláàfin lè pàṣẹ kọjọ́ Ọ̀yọ́ ẹ̀ ni so kí ni ariwo gan lórí kí lórúkọ ẹ̀ chairmanship tó bá ní fẹ́ máa fi tẹ̀tẹ̀ ọ̀rọ̀ òṣèlú kọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ òṣèlú ni tí wọ́n bá lo òṣèlú Ládọjà á di permanent chairman tí èsè ní tí kí lórúkọ ẹ̀ náà Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ á di permanent vice chairman tó tán ṣùgbọ́n wọn olóṣèlú tí wọ́n gbé lọ sí house ló sọ pé ká máa rotate kì í ṣe gọ́vnà gan ló ní ká máa rotate kì í ṣe Olúbàdàn ló ní pé ká máa rotate Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ ló ní ká máa rotate kò lè sọ gbọ́dọ̀ lè dá sí rotation tí Aláàfin bá dẹ́kọ̀ tí ò lọ sí méjì tí ò lọ pé kíní wọ́n ní right láti yọ kúrò mbẹ́ because kéèyàn bá ti violate the law of the land so and tẹ́bá ti ẹ̀wọ́ gan tẹ́bá wo system yìí sì kò gbé àwọn ọba ordinary chairman of the local chairman ó wà on top of ọba what are you talking about tá a wá ọ̀nà tàbí fi jókòó láti change the system kí ìjọba padà sí ọwọ́ àwọn ọba gbogbo lẹ́nu ọ̀dẹ́ náà ló ń wo ókè nísìn nígbà Aláàfin tí ò lágbára kankan lẹ́yìn ọba tó jẹ lọ́yọ̀ọ́ tó di wípé lẹ́nu
2 months tàlàfin ìjọba kò tí ì sí peace, kò tí ì sí ọjọ́ kan láyé tí ẹnu òun kun Aláàfin. kí ló dé? ogun ìjọba Lámídì kan tá a sọ wípé ogbó ní gbogbo ẹ̀, ọmọwé wọn lọ́ fi ṣe gbogbo nǹkan. ní ìwé kan gbàdá fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn ọba Èkìtì pẹ̀lúpẹ̀lú gbàdán jà tán sọ̀nà ọba Lámídì wípé kò lè wá sọ́dọ̀ àwọn láti wá parí ìjà lọ́rọ̀ páwọn ò mọ́ ààrẹ Èkìtì wẹ́ẹ́fà sí ní ọ̀dà Ọ̀yọ́ rí. the only person tó lè wá parí ìjà pẹ̀lú àwọn ní Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá Àdìsá ìgbà tó dẹ̀ gbéra lọ́bẹ̀ tí wọ́n lọ parí ìjà yẹn dẹ̀ tán síbẹ̀. because ẹni náà bá gbé agbára fún yàtọ̀ sí ẹni gbàgbára fún Ọlọ́run ló gbàgbára fún ọba Adéyẹyẹ Ògúnwùsì. àwọn brothers dèrè ẹ̀ka yàtọ̀ pé ẹ̀rọ Ògúnwùsì ni ó speak for Ògúnwùsì, ó speak for bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ parọ́ nígbà tí mo sọ oríire rí lẹ́yìn. so tẹ́ bá rí olóríire ọ̀nà kẹ́yìn bring it down lẹ́yìn máa ń wá, ọ̀nà kábàdé máa gbé lóríire sókè làwọ̀ wà. so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ káàró oòjíire. ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò fàjà, kò nídìí ìjà, because tábà ní kọ́ máa rotate nǹkan ṣebí ó máa padà kẹ́ tó bá dẹ̀ ti kẹ́ àti pé nígbà tó ní tí ìkan náà brothers ìkan náà wọn tó ń pẹ̀lú yẹn ìkan ó sọ pé tó bá tiẹ̀ fẹ́ máa rotate chairmanship yẹn Ọ̀yọ́ ló ti yẹ kó bẹ̀rẹ̀. ọdún mélòó ni kí ni experience tó wà lórí Ọ̀wádé? ọdún mélòó ló ti lò lórí oyè? kí ló mọ̀ nípa ètò ọba? ṣé ẹ lè compare experience tí bàbá Olúbàdàn Ládọjà kan ní pẹ̀lú ọba Ọ̀wádé? ṣé bí èèyàn máa ń wọlé ní láti wọ aṣíwájú kí ni mo lè gain lára aṣíwájú? èèyàn mọ́ tán, kò sẹ́ni tó mọ̀ tán. nígbà tí bàbá yẹn bá ṣe ọba Ọ̀wádé gan wò ó bọ́ ṣe ń ṣe rè. ọba Ògbómọ̀ṣọ́ ó máa ṣe sí kejì o, torí kì í ṣe Ọlọ́yọ̀ ló máa ṣe ẹlẹ́kejì, ọba Ògbómọ̀ṣọ́ ló máa ṣe. Olúgẹ̀gẹ̀ 3 àwọn ló máa ṣe, torí àwọn náà ní experience ju ọba Ọ̀wádé lọ. so nígbà tó àwọn náà wà lọ́dún méjì yẹn tán, ọba Ọ̀wádé náà wá sí tiẹ̀ àti ní experience. ẹ̀yin gan rí pẹ̀lú àtòrò kò ní sí wàhálà tí nǹkan ò bá ti yé èèyàn, téèyàn bá ti sọ pé àgbọ̀n ní ìsìnkú fẹ́ bá jẹ lọ́bẹ̀. nígbà táwọn àádọ́jà ń jà kiri tán gbé súnmọ̀ mi kiri tán kọ́ ibi tó ṣe gbogbo ẹgbẹ́ ẹ̀ sọ́nbọ̀ bàtà sáré bàtà ní wọ̀ sọ́nbọ̀ ọ́nìmọ́tò ẹ̀ṣin náà ń gùn sọ́nbọ̀ sẹ́fù rárá sọ́nbọ̀ létà ń gbé nísìn ilé amọ̀ ilé Èkó. torí dìde nìkan tó wípé ọbọ̀ kò lè mí ṣé kì í soko náà ní gbogbo wa ti bẹ̀rẹ̀. Ìbàdàn gan tó lòun ti wá Ẹ̀bá Ọ̀dàn abẹ́gi ọdún náà ti bẹ̀rẹ̀ lù dọ́là ẹgbẹ́ àbádọ́yọ̀ ilé gbajúmọ̀ ọ̀gá ilé pálábàrà ni. sọ kí láwọn sọ nípa ẹ̀ tí ilẹ̀ Yorùbá èèyàn máa ń kọ́gbọ́n ni. Yorùbá ló gbọ́n jù, ọ̀dọ́ wa ló dáa jù, ṣùgbọ́n gbogbo ìwà rẹ̀rẹ̀rẹ̀ níjú ẹ̀ wò jù mí la fẹ́ fi balẹ̀ ayé jẹ́. ìtàn tó ti kú tó ti wùn la fẹ́ fi balẹ̀ ayé jẹ́. ìtàn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú wa nísìn la fẹ́ fi balẹ̀ ayé jẹ́. àwọn dènè kan náà gbọ́dọ̀ bá ń lọ patí ọba òṣèlú lọ patí ṣé patí ò yàtọ̀ jẹ́ ní ayé àtijọ́ ìlú ló ń sin ọba, ayé sì ọba ló ń sin ìlú o. tí èèyàn mẹ́wàá bá wá sí ọ̀dọ̀ mi 9 fẹ́ gba nǹkan ẹyọ ọkọ tó kù ó ní nǹkan tó bá wá. ayé àtijọ́ tẹ́yẹ̀ mẹ́wàá bá lọ sí palace bẹ́ẹ̀rù mi lọ́wọ́ Aláàfin o, kò sí sọ̀mí kalẹ̀ àbí kò sí sọ̀mí kalẹ̀ because tó bá lọ sáàfin o gbọ́dọ̀ gbẹ́rù dání. ayé ìsìn ìyẹ̀bẹ̀rẹ̀ ló gbẹ́rù dání. so báyé bá ṣe yí nọ́mbà ayé yí lọ́sọ́ bá kan dìde ní tẹ́fẹ́ kìbọnú lé táwọn ìjọba òsínú tẹ́yìn máa jayé yín ẹ máa sọ pọ́ bá ní tẹ́fẹ́ jẹ́ máyé oníkálukú fẹ́ jayé tiẹ̀ ní ìjayé ẹ̀ ò lè jayé tèmi. bí mo ṣe ń rú lùlú mi ó yàtọ̀ sí bí mo ṣe ń rú lùlú ẹ ó yàtọ̀ sí bí mo ṣe ń rú lùlú ilé ẹ kò jọra wọn. tó o gbẹ́ngàlùkù kó mọ nǹkan tó kàn fẹ́ máa sọ àbí pé kíní ayé tá a wà ó ti yàtọ̀. nígbà tó bí àwa wọn ò bí wa pẹ̀lú kọ̀ǹpútà àwọn ọmọ òsìn lọ́mọ ṣe ń lajú náà mọ̀ nípa kọ̀ǹpútà ọmọ 10 years tó bá ní kó wọ́n pléètì fóònù fún ẹ ìwọ gan tó jẹ́ géńdé ò lè ṣe é torí pé kí ni báyìí ṣe gbà. ayé àtijọ́ ọ̀yọ́ mélòó ló ń wojú àgbàlagbà, ayé ìsìn àwọn kékèké awojú ẹ̀ ṣeré ni torí pé ilé tó gbogbo ẹ̀kọ́ lé òwọ́pọ̀
nígbà tó jẹ́ pé bàbá gan mi ò lọ́pọlọ lórí ọpọlọ wo ló fẹ́ fi train ọmọ ìyá mi lẹ́yìn kó máa ṣí ìdíkiri orí social media ìgbà wo ló fẹ́ ráyè tọmọ ọmọ wo ló fẹ́ tọ́ tó fẹ́ yọjú wọn ò lè kí wọn kú ewu ọmọ àbí wọn ò lè kí wọn kú ewu ọmọ ìlànà èyí kò tẹ̀ tó fẹ́ tọmọ wọn ó lè bá rò pé òun tọmọ bì kan gbà tí ẹ̀ bá sọ pé òun bímọ òun bí kan sí Ìlà òun bí kan sí Iléṣà kí ẹ̀ máa kóbìnrin máa sọ pé òun bímọ kiri títì fún bàbá oríṣiríṣi irú ẹ̀kọ́ wo lóbìnrin yẹn fẹ́ kọ́ ẹ̀yàn tó fẹ́ gbọ́ so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa ẹ jẹ́ kí mo rọ́ bá Ọ̀wádé gbọ́dọ̀ ní sùúrù púpọ̀ jù kọ́ bá gbé ọ̀rọ̀ tàn káwọn àwọn kan yé tàn wọ́n ọ̀n tán ní wọlé lórí nígbà kan Ṣàngó ìjàmbá ṣé wọ́n ní Ṣàngó ṣé wọ́n Wádé nìwọ̀ ayé ìgbà tí Ṣàngó ló ń jà káàkiri títì bẹ́ẹ̀ jẹ́ jàjà kan ní ìsìn ẹ̀wọ̀n ló máa bá rẹ̀ ṣé ìgbà tí Ṣàngó ń ṣe ń gbà yẹn ṣé ọba Ọ̀wádé lè ṣe ni so wọ́n ìdẹ́fẹ́ máa ló ti gba ayé Ṣàngó ayé kìnìkan ayé yẹn ti bá tiẹ̀ lọ ayé tiẹ̀ ló ń lò Ọ̀wádé ajẹ́kẹ́ nìkan kan tẹ̀ ń tìkùtì ló sá ẹ dáadáa jẹ́ kí ìlú mọ̀ wípé àwọn ní ọba tuntun jẹ́ kí ìlú mọ̀ wípé yẹ́sọ ọba tó dé yìí àtìgbàtọ́ tiẹ̀ àti ìgbà tó bá jẹ́ ìtìjọ́ ọba Wádé èmi ò mọ̀ gbà tó tí ì ní táìmù kan fún ìlú tiẹ̀ ìlú Áfíríkà máa kó lórí alẹ́ kiri títì nǹkan tó ìjẹ́ tẹ́kàn fẹ́ nípè lásán so kò èmi á rọ ọba yìí pé kó ní sùúrù gidi ni kó tẹ̀ kókó gbé kúrò ní brain ẹ̀ wípé òun pàtàkì jọ nìkan lọ ẹni kan pàtàkì jọ nìkan lọ àwùjọ àbúkà alákọ̀jọ ń padà wálé ẹni ọlọ́ọ̀ sọ wípé èyí ò lè ṣe kó má lásìwájú àti lásìwájú kan èwo ni kẹfẹ́ rí lọ́pa kẹfẹ́ lè bá kẹfẹ́ máa ní lára ẹni bá ti wà lókè ẹ̀yin náà máa bọ̀ lókè kò ní ìwé pé ẹ gbọ́dọ̀ lásìwájú wọ́n fi ń gba ilé ayé ìní ìsìn gbogbo àgbà pé ọlọ́run lásìwájú wa ọlọ́run lẹ́nu gbogbo wa lẹ́nu àti gbàgbọ́ ìmọ̀ ilé ẹlẹ́sìn ìbáláyé ànígbàgbọ́ sí nǹkan kankan àrírí ṣùgbọ́n ànígbàgbọ́ sí ànígbàgbọ́ wípé òun náà lolùdarí ayé so àti ní Ọ̀ọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì as a leader káwa tó kù dẹ̀ mú ká ṣe kí ni ká gbárùkù tí ká máa tẹ̀lé ẹ má jẹ́ ká sọ wípé ẹfẹ́ orí rẹ̀ pa ọba sọ pé kí ní ká bọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yàrá ń bọ̀ rẹ̀ náà dá kò sáà ti jó lórí bọ́bá sọ pé ọmọ Olúwo ni èmi ò kálí yẹn máa gbà wáyé ẹni bá Olúwo tó bá sọ Olúwo yẹn ló jẹ́ kádà rẹ̀ padà ní àwọn Olúwo láti rú ìyẹ́ àbọ̀ Olúwo látìgbà tó dàgbà kó ló di pé lọ́kọ olóyún ẹ wọ́n máa bàtàn tí ò sí ìdàdẹ́ ìdílé ayé bá ìdán dìde ní ìgbọ́n tí òmọ́pọ́lọ́ di ìtàn Samuel Johnson tó ń ẹ̀yàn tí èyàn tó kú ẹrú dé ẹgbẹ́ máa kọ̀tán Yorùbá tí ò gbọ́ Yorùbá mọ́ láti kó lẹ́rú tó ti roko òrèké tó rí rẹ̀ ti dàrú tó dé dáadé kó máa kọ̀tán Yorùbá kí ló fẹ́ kọ́ kí ló mọ̀ tí ọdẹ ìlú tó kù ní àwọn akẹ́kọ̀ọ́ tán ilẹ̀ Yorùbá wà á gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wà á kó jọ ní bí ọ̀sẹ̀ ń sayé wọn lọ́yọ̀ọ́ náà ń sayé wọn là náà ń sayé wọn ní Oǹdó náà ń sayé wọn lẹ́kìtì náà ń sayé wọn lọ́wọ́ alágbára kí lórúkọ ti Iléṣà ògùn òtítàgbé orúkọ alágbára Iléṣà yìí Ògèdèngbé Agbógungbòrò Ìlá òun náà ní tiẹ̀ alágbára pọ̀ káàkiri ṣé ẹgbẹ́ ìbá fẹ́ kọ̀tàn ìtàn tàwọn èèyàn kan ṣé àní kò wọnú ara wọn ni Ajagun àtàgbò Mèsì àwọn ẹ̀rọ ìpìtìlá ó bọ́ àwọn ìjà alágbára ni wọ́n jagun ọba ìwé tọ́kì nìbà lájọlú nígbàdàn ó gba àwọn ẹ̀bá sọ̀rọ̀ nǹkan gẹ́gẹ́ alágbára làwọn náà wọ́n jagun káàtọ̀ ọdún mọ́ ìtàn ibì kan ẹ̀rẹ̀fẹ̀ fi balẹ̀ ayé jẹ́ ẹjọ́ ẹ ṣe náà ni. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìwé lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jà
jábúrẹ́tẹ́. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.